lẹ́yìn ìkéde tí Alhaji King Dr. Wasiu Ayinde Marshal tí gbogbo ayé mọ̀ sí Olúayé Fújì, lẹ́yìn ìkéde tí wọ́n kéde wípé àwọn ní interest sínú ipò ọba Àwùjalẹ̀ tí ó wà vacant nínú lẹ́tà tí wọ́n kọ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, arákùnrin kan tí wọ́n ń pè ní Balógun Èkó, ó mà ti ṣe fídíò láti sọ àwọn ọ̀rọ̀ àṣírí kan síta. Ẹ ti mú àwa lánàá kó tó dé ní wípé bí ó bá ṣe ń lọ ohun làwa máa ń mú wá sí etí ìgbọ́ gbogbo yín. Mo fàsìkò yìí rọ̀ everybody, ẹ yẹ ká share fídíò yìí kó dọ́dọ̀ Alhaji Wasiu Ayinde Marshal Olúayé Fújì. Ẹ gbọ́, ṣé bó ṣe rí nìyẹn? Ṣé lóòótọ́ ni Alhaji Wasiu Ayinde Marshal ni wọ́n ti jọba orin? Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé ẹni tó bá jẹ́ olórin kò lẹ́tọ̀ọ́ sí ipò ọba? Ẹ máa bá mi ká lọ ẹ̀yin èèyàn. Èmi ni tí yín tòótọ́, Báyọ̀ Black lórúkọ tèmi. Mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí yín rèé, tẹ́yin bá ṣẹ̀ ń wò wá ní ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá wa buwọ́lu subscribe button yín, kẹ́ẹ̀dẹ̀ bá wa tan notification button yín kó lè máa notify yín ní gbogbo ìgbà tá bá ń drop new video. Fún ẹ̀yin tẹ́lẹ̀ tí ń wò wá tẹ́lẹ̀ tó jẹ́ pé you are a returning subscriber, a kí yín. Ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tí ẹ fi ń gbọ́ wá, etí náà ò ní di. Lórí ọ̀rọ̀ King Alhaji Wasiu Ayinde Marshal Ọmọgbọ́láhàn Ọlásùnkànmí Olúayé Fújì, lórí ọ̀rọ̀ wọn náà ni àwa ò torí ẹ̀ ti mọ̀ á pé tó bá ṣe ń lọ náà ni a ṣe máa mú wá sí etí ìgbọ́ gbogbo yín. Fídíò kan ló ń jà mọ̀ìmọ̀ì ní orí ẹ̀rọ ayélujára ní ibi tí Balógun Èkó tí wọ́n ti tú àwọn àṣírí kan. Àwọn àṣírí tí wọ́n tú yìí òun ló wá ṣe wá ní kàyéfì, la wá sọ wípé ṣẹ́yìn náà ti gbọ́, àti wípé ọ̀rọ̀ tí bàbá Balógun Èkó yìí tí wọ́n sọ nípa King Dr. Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn ọmọ Anífowóṣe. Ẹ jọ̀ọ́, ṣé bó ṣe rí nìyẹn? Ṣé bó ṣe rí nìyẹn? Gbogbo ẹ̀yin tí ẹ bá súnmọ́ gbogbo ẹ̀yin media team Alhaji Wasiu Ayinde, ẹ jọ̀ọ́ ẹ tètè bá wa reply, ẹ bá wa debunk ọ̀rọ̀ yìí so that we will know the next thing to tell the general public. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Balógun Èkó tí wọ́n sọ lórí interest King Dr. Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn, lórí interest wọn láti du ipò ọba Àwùjalẹ̀ tí ó wà vacant. Kí Ọlọ́run kó bá wa fi orí jì bàbá wa Àwùjalẹ̀ tàná. Ṣé gbogbo yín náà lẹ ti mọ̀ wípé tí ọba kan bá wàjà, lára àwọn ètò ilẹ̀ Yorùbá náà ni wípé kí wọ́n ṣe kí ni, kí wọ́n fi ọba ìmíì jẹ. Alhaji King Dr. Wasiu Ayinde Olúayé, wọ́n dẹ̀ ti wá kéde èròǹgbà wọn báyìí láti wá du ipò Àwùjalẹ̀. Kí ló wá dé? Kí ló fà á? Kí ni èròǹgbà yín lórí nǹkan tí Alhaji Wasiu Ayinde tí wọ́n kéde yìí? So ẹ bá mi fi èròǹgbà títí yín sí under comment section. Ẹ yẹ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Balógun Èkó lórí ohun tí wọ́n sọ nípa interest Alhaji Wasiu Ayinde Olúayé Marshal. Ẹ yẹ ká farabalẹ̀ ká jọ gbọ́. Balẹ̀ kẹgbọ́n ohun tó borin wí, orin dé o, ìlú dé o, Àyìndé táwọn yọ. Alhaji King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn, tó bá ní ẹ máa jọba, ẹ ti jẹ́ o. Tí àkọsẹ̀jáyé yín tó bá ní ẹ máa jẹ ọba, ẹ ti jẹ ọba Fújì o. Jẹ́rí àwọn Yorùbá ní èèyàn kì í jẹ méjì lábà. Ẹ lè jẹ ọba Fújì kẹtùmá wá du ọba Ìjẹ̀bú, ìyẹn ti Àwùjalẹ̀. Torí pé kí ni ẹ̀yin náà lè sọ, ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù, ó tún wá ń du Sẹ́ríkì. Ẹ lè jẹ́ o, torí wọ́n ti jẹ́ kó yé yín pé ẹ lè
jẹ́ Àwùjalẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín, wọ́n ní kẹ́ mú ọkàn kúrò ń bẹ̀. Ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn tí ẹ ṣe fẹ́ mú plane dúró títorí pé kí ni ọ̀rọ̀ yẹn ò bá yín ní ara mu. Àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù. Ẹ jọ wọ́n ṣèkè. kí n tó play fídíò yẹn tán fún yín because àwọn nǹkan tó bá jẹ́ general public báyẹn àwa gbọ́dọ̀ sọ ohun tí àwa gbọ́ lórí ẹ̀ because lórí ọ̀rọ̀ tí Balógun Èkó tí wọ́n ń sọ yìí nípa títí airport kò ṣe airport ọjọ́ sí tí ẹ bá gbàgbé there is a press release tí ó sọ̀rọ̀ nígbà yẹn lórí ohun tí ó ṣẹlẹ̀, ohun tí ó fa sábàbí tí wọ́n fi dá King Wasiu Ayinde Marshal Olúayé Fuji dúró láti má lè wọ inú plane yẹn kò kọ gẹ́gẹ́ bí ohun tí ìròyìn gbé ní àwọn ìròyìn tó fi ẹsẹ̀ múlẹ̀ legit news platform bíi Punch News, Tribune àti bẹ́ẹ̀ lọ àti pàápàá jùlọ press release tí King Dr. Alhaji Wasiu Ayinde Marshal ọmọ anífowóṣe táwọn náà tí wọ́n fi síta. Ohun tí a rí òun náà ni wípé flask tí King Wasiu Ayinde Marshal tí wọ́n mú dání, flask yẹn ni wọ́n sọ wípé wọn ò lè gbé wọnú plane tí King Wasiu Ayinde dẹ̀ sọ wípé flask yìí nǹkan mímu omi mi ló wà, omi tí mo máa ń mu, mo ní special omi tí mo máa ń mu, special omi mi ló wà níbẹ̀ tí mo dẹ̀ gbọ́dọ̀ mu nígbà tí òǹgbẹ bá ti ń gbẹ mí. Tí àwọn airport sọ wípé àwọn detect nǹkan kan ní inú ẹ̀ pé fún ìdí èyí King Wasiu Ayinde wọn ò lè gbé wọ inú plane. Báwo ni ọ̀rọ̀ yìí báwo ni ó ṣe papọ̀ mọ́ afẹ́jẹ ọba a ò jẹ ọba? So Balógun Èkó lórí àròtẹ́sọ ní àárín yẹn there is a little bit contradiction because what happened at the airport tí ìròyìn gbé àti press release tí Alhaji Wasiu Ayinde ọmọ anífowóṣe tí wọ́n fi síta, it is totally different from what you claimed here. So bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àwọn clarification, more evidence to prove what you say about the airport incident. Torí àwa ò gbọ́ azat bá a ṣe ń kó ìròyìn yìí jọ báyìí wípé ohun tí ó ṣẹlẹ̀ ní airport torí ọ̀rọ̀ ó ṣe Àwùjalẹ̀ kò ṣe Àwùjalẹ̀ àwa ò gbọ́ yẹn. So ẹ jẹ́ kí á tẹ̀síwájú. Wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba, olórí ọmọọba èyí tẹ́ jẹ by default. Wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání, ẹ wá kọ lẹ́tà, ẹ wá kọ sí wọn. Nínú ìdílé mẹ́rin tó ń jọba, wọ́n ní ẹ̀ẹ̀tọ́mọ́ ìkọ̀kan ní inú ibẹ̀. Wọ́n ní ẹ̀ẹ̀tọ́mọ́ ìkọ̀kan ní inú ibẹ̀. Àwọn ẹ̀gbọ́n tèmi, àwọn ọkú mi, wọ́n dẹ̀ pa nítàn fún mi, àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà, ọ̀dọ̀ wọn ní Igbóṣeré ni ìyá Wàsíù máa ń wá kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ. So wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwú aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì. Ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. So àwọn ará Ìjẹ̀bú ní kẹtọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú àbí kẹ́ lọ mú èèyàn 6 tí ó tọmọ yín wá àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde àbí nínú Ìjẹ̀bú in general. Ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀ torí gbogbo ibi tó bá wà peaceful ibẹ̀ lẹ ti máa ń dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. This is the reason why tí mídíà tó ṣe wà. Ṣẹ́rí ẹ má yẹ kí n tọyìn gbogbo ẹ̀yin èèyàn. You are welcome to Oduduwa Voice TV. In case you are watching us for the first time, please don't forget to click on the subscribe button and turn on your notification so that you will be notified whenever we drop a new content. Orúkọ tèmi ni Bayo Black. Fáfànà ẹ̀yin tẹ́ bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́
ẹ má gbàgbé láti bá mi buwọ́lù subscribe kẹ́lẹ̀ bá mi tan notification button yẹn kó lè máa notify yín ní gbogbo ìgbà tá bá fẹ́ drop new content. ẹ ò ṣe rí àwa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká lọ jáwọ́ nínú ìwà kan kúrò. Tí ọmọ kan bá dìde láti du ipò, tí èèyàn kan bá dìde láti du ipò ní ilẹ̀ Yorùbá, the next thing kan tí àwọn kan dẹ̀ máa ṣe ni pé ó máa sáré dìde láti máa lọ tọwọ́ bọ background ẹni yẹn, báwo ló ṣe lo ìgbésí ayé ẹ̀, báwo ni bàbá, báwo ni ìyá, ọmọ olúbo ni, ọmọ igbá kan ni, ọmọ kíní kan ni. Ẹ jọ̀ọ́ Balógun Èkó, kí ni ibi tí wọ́n sin bàbá èèyàn sí? Kí ni nǹkan tó fi ní ṣe pẹ̀lú ipò ọba jíjẹ? Mi ò sọpọ́ọ̀tì Alhaji Wasiu Ayinde Olúayé Marshal, bẹ́ẹ̀ náà dẹ̀ ni mi ò dẹ̀ against wọn, because oníkálukú ló ní access sí opinion titi ẹ̀. But ẹ má wá gbàgbé, bí a ṣe ní freedom of expression, bẹ́ẹ̀ náà ni a ṣe ní òfin ní orílẹ̀-èdè Nàìjíríà tí a wà yìí. Ẹ yẹ ká fàyè gba òfin láti sọ̀rọ̀ náà. Tí òfin bá sọ wípé Alhaji Wasiu Ayinde Marshal Olúayé Fuji wọ́n ní access láti du ipò ọba yẹn, kí wá ní tiyín tẹ wá ń pa ìtàn ẹ ní ẹ̀rù ń ba àwọn ọmọ Ìjẹ̀bú? Ẹ̀rù ń ba àwọn ọmọ Ìjẹ̀bú fún kí ni? King Wasiu Ayinde Marshal anífowóṣe táwa mọ̀ ó yàtọ̀ sí nǹkan tí ẹ gbé wá fún wa yìí o, wípé ibi tó bá ti ń bàjẹ́ ibẹ̀ ni Alhaji Wasiu Ayinde Marshal wà. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Ibo lẹ ti rí? Ibo lẹ ti gbọ́? Bàbá, ṣé ẹ lè fún wa ní àwọn example with evidence níbi tí Alhaji Wasiu Ayinde Marshal ọmọ anífowóṣe, níbi tí wọ́n ti da nǹkan rú? Irú eléyìí ò ṣẹlẹ̀. Ẹ má jẹ́ ká torí wípé bóyá torí pé a ò láìkí Alhaji Wasiu Ayinde, ẹni tẹ́ ẹ bá support ẹni yẹn. Everybody wà entitled to his opinion. You are free to support whosoever you want to support.